Daddy mi sọ̀rọ̀ kan fún mi sà. Daddy said something. Ọmọ ìyá ọmọ bàbá ẹ̀ sà. That his siblings. Ó ní àwọn lọ sílé ẹ̀. That they went to the in-laws house. Àwọn ò wá lè padà wá sílé mọ́jọ́. Wọ́n ní ó bí àwọn ní o pé faramọ́ wa kiri kan. Wọ́n ní nígbà tó di alẹ́ táwọn fẹ́ sùn sà. Ó wá ju aṣọ lọ mú aṣọ kan nínú yàrá ẹ̀ sà. Ó wá ju aṣọ yẹn sí àwọn. Àwọn wá fi bóra. Táwọn wá sùn. Nígbà tó máa fi di aago bíi mẹ́rin. Àwọn ti rí tó bá ti wá káṣọ yẹn lára àwọn. Wọ́n náà wò wá láṣọ yẹn mọ́. Wọ́n ní ìyàwó tètè wá sísà. Wọ́n náà wá rí i pé àdúrà wa ń di àtúngbà fáwọn. Wọ́n wá gbàdúrà dé lẹ́bù kan sà. Bóyá bí ọdún bíi mẹ́wàá sà. Yẹ mímí máa wá tú àṣírí yẹn pé ta ló ká sọ̀rọ̀ lára rẹ̀ sà. Ọmọ ìyá ọmọ bàbá ni sà. Is the siblings. Ọmọ ìyá ọmọ bàbá. Their blood relative. Bẹ́ẹ̀ ni sà. Ó ká lọ sà. The person come and roll away the clothes. Gbogbo tó yẹ kó o fi jẹ́ èèyàn tí ayé ká lọ lára rẹ. Gbogbo tó yẹ kí n fi jẹ́ èèyàn tí ayé ká lọ lára mi. Àmì méje ni kò ṣe o. Ọlọ́run àwọn aposteli. Ọlọ́run ìpè àwọn bàbá mi. Ó dá padà fún Ọlọ́run. Amen. Àmín, 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 àmín.